Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run. Adúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbọ́. Adúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. Adúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí ẹ̀mí wa rí ọjọ́ ẹtì tí ó parí oṣù kẹfà. Adúpẹ́ nítorí pé a ò wà nínú ilẹ̀ ní ẹsẹ̀ mẹ́fà. Adúpẹ́ nítorí pé iṣẹ́ ọjọ́ kẹfà ẹ kò jẹ́ kó rán wa lọ sí sàréè. Ògo ni fún orúkọ yín o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní ọjọ́ ẹtì yìí, ẹ jẹ́ kó ṣe ọkàn àti ara wa ní rere, àti gbogbo ohun tó jẹ́ ẹtì láyé wa, nílé wa, lẹ́bí wa, nínú iṣẹ́ wa. Ẹ̀yin Olúwa yóò palẹ̀ rẹ̀ mọ́ nítorí pé kò sí ẹtì lọ́rọ̀ yín. Ọ̀rọ̀ náà kó ṣe wá ní rere nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín. Èní ọjọ́ ẹtì, ọgbọ̀njọ́ oṣù kẹfà. Èní ọjọ́ ẹtì ọgbọ̀njọ́ oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé sọ̀wédowó òfìfo Ọlọ́run. Sọ̀wédowó òfìfo Ọlọ́run. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Dáníẹ́lì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta. Dáníẹ́lì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta tó sọ pé àwọn ọlọ́gbọ́n yóò sì máa tàn bí ìmọ́lẹ̀ òfurufú, àwọn tí ó sì ń yí ọ̀pọ̀lọpọ̀ padà sí òdodo yóò máa tàn bí ìràwọ̀ láí àti láíláí. Nígbà tí a mú bíbélì kíkà wa fún èní nínú ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìndínlógún tí ó kà báyìí pé kì í ṣe ẹ̀yin ni ó yàn mí o, ṣùgbọ́n èmi ni mo yàn yín, mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ, kí ẹ sì so èso, àti kí èso yín lè dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ Baba ní orúkọ mi kí ó lè fi fún yín. Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì ọgbọ̀njọ́ oṣù kẹfà. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe é. Ìwé Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnlá. Lọ́rọ̀ mìíràn, Jésù ń sọ níbi ẹsẹ̀ bíbélì òkè yìí pé n ó fún yín ní sọ̀wédowó òfìfo. Lónìí, a ó jíròrò lórí bí a ṣe lè gba sọ̀wédowó òfìfo yìí látòkè wá. Ọlọ́run fún àwọn tí ọkàn wọn ń pòǹgbẹ fún ìjọba rẹ̀ ní ààyè yìí ní sọ̀wédowó òfìfo. Ọlọ́run fún àwọn tí ó pòǹgbẹ fún ìjọba rẹ̀ ní ayé yìí ní sọ̀wédowó òfìfo. Ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ pé kì í ṣe ẹ̀yin ni ó yàn mí, ṣùgbọ́n èmi ni mo yàn yín, mo fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ, kí ẹ sì so èso, àti kí èso yín kí ó dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ Baba ní orúkọ mi kí ó lè fi fún yín. Ó sọ níbi kíkà òkè yìí pé tí o bá gba àwọn kan là, tí o sì bójútó wọn, tí wọ́n sì fi dàgbà nínú Ọlọ́run, lẹ́yìn náà ohunkóhun tí o bá bi Ọlọ́run ní orúkọ rẹ̀ yóò ṣe fún ọ. Bí o bá wá ìjọba Ọlọ́run lékè ohun gbogbo, yóò fún ọ ní ohun gbogbo tí o nílò láyé. Ìwé Mátì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Mo ti sábà máa ń sọ pé òǹkọ̀wé eré orí ìtàgé ni Ọlọ́run ń ṣe, tó ti ṣe àkọsílẹ̀ ohun gbogbo tó ṣẹlẹ̀ láyé. Nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Nígbà tí Ọlọ́run fún Sólómọ́nì ní ìwé sọ̀wédowó òfìfo, ó ti wulẹ̀ mọ ohun òpin láti ìbẹ̀rẹ̀. Ó ti mọ̀ pé ọmọdékùnrin náà yóò béèrè fún ọgbọ́n àti darí àwọn ènìyàn Ọlọ́run. Nígbà tó ṣe bẹ́ẹ̀, Ọlọ́run fi ọrọ̀, àlàáfíà àti ohun gbogbo mìíràn tí ènìyàn lè fẹ́ ṣe àfikún fún un. Tí Ọlọ́run bá rí i pé ó ní ọkàn tó ní ìfẹ́ sí ìgbàlẹ̀ ọkàn àwọn ènìyàn àti ìfìdímúlẹ̀ ìjọba rẹ̀ ní ayé, ó gba àwọn ohun gbogbo yòókù. Ìwọ yóò gba àwọn ohun gbogbo yòókù tí àwọn ènìyàn ń dààmú tí wọ́n ń lé káàkiri. Ìwọ yóò gbà á lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n láti wá ìjọba Ọlọ́run, pinnu láti jẹ́ kí ìfẹ́ rẹ̀ kó ṣẹ ní ayé bíi ti ọ̀run. Ó rí bí yóò ṣe yà ọ́ lẹ́nu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tó jẹ́ wípé ìwọ gan-an ni wàá sọ pé Olúwa, ó ti tó. Fífún iṣẹ́ Ọlọ́run, ṣe iṣẹ́ ìyìn rere lóòrèkóòrè. Rí i pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ gba Jésù gbọ́ fìdí múlẹ̀ nínú agbo ìgbàgbọ́. Jẹ́ kí Ọlọ́run rí ìfarajì rẹ, ṣe iṣẹ́ rẹ̀
yóò sì fún ọ ní ìwé sọ̀wédowó òfìfo tìrẹ. Ìgbà wo ló gba ọkànlá fún Ọlọ́run gbẹ̀yìn? Àròjinlẹ̀. Ìgbà wo ló gba ọkànlá fún Ọlọ́run gbẹ̀yìn? Kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge olúwàbùkọ́lá ya kó tẹmọ sí ẹ̀yìn rere ìyá àwọn ọmọ rẹ̀ ẹ̀yìn rere ló ka ọ̀run ṣíṣí tẹ̀ nígbà tí a pàdé lọ́la. Pàdé wa bí oyin ó dàbọ̀.